Èyí ni ètò Iri Owuro, níbi tí a ti ń yiri ọ̀rọ̀ Ọlọ́run wò láti lè dàgbàsókè nínú ẹ̀mí àti fún ìtọ́ni bí a ti ń jáde lọ lójoojúmọ́. Ìwé Bíbélì Àjùmọ tí a tẹ̀ jáde láti ọwọ́ àjọ ìwé mímọ́ Scripture Union Nigeria ni à ń lò. Bíbélì kíkà wa ní òwúrọ̀ yìí ni a ó rí nínú ìwé Jòhánù orí 15 ẹsẹ̀ 1 títí dé 8. Ó kà báyìí: Èmi ni àjàrà tòótọ́, bàbá mi sì ni olùṣọ́gbà. Gbogbo ẹ̀ka nínú mi tí kò bá so èso, òun á mú kúrò. Ṣùgbọ́n ẹ̀ka tí ó bá so èso, òun á wẹ̀ ẹ́ mọ́, kí ó lè so èso sí i. Ẹ̀yin mọ̀ nísinsìnyí nítorí ọ̀rọ̀ tí mo ti sọ fún yín. Ẹ máa gbé inú mi, èmi ó sì máa gbé inú yín. Gẹ́gẹ́ bí ẹ̀ka kò ti lè so èso fún ara rẹ̀ bí kò ṣe pé ó bá ń gbé inú àjàrà, bẹ́ẹ̀ ni ẹ̀yin, bí kò ṣe pé ẹ bá ń gbé inú mi. Èmi ni àjàrà, ẹ̀yin ni ẹ̀ka. Ẹni tí ó ń gbé inú mi àti èmi nínú rẹ̀, òun ni yóò so èso lọ́pọ̀lọpọ̀. Nítorí ní yíya ara yín kúrò lọ́dọ̀ mi, ẹ kò lè ṣe ohun kan. Bí ẹnìkan kò bá gbé inú mi, á gbé sọnù gẹ́gẹ́ bí ẹ̀ka, á sì gbẹ, wọ́n á sì kó wọn jọ, wọ́n á sì sọ wọ́n sínú iná, wọ́n á sì jóná. Bí ẹ̀yin bá ń gbé inú mi, tí ọ̀rọ̀ mi bá sì gbé inú yín, ẹ ó béèrè ohunkóhun tí ẹ bá fẹ́, a ó sì ṣe é fún yín. Nínú èyí ni a yìn Bàbá mi lógo pé kí ẹ̀yin kí ó máa so èso púpọ̀, ẹ̀yin ó sì jẹ́ ọmọ ẹ̀yìn mi. Àjàrà tòótọ́ àti ẹ̀ka rẹ̀. Nínú àyọkà yìí, Jésù Olúwa pe ara rẹ̀ ní àjàrà tòótọ́, ó sì pe àwọn àtẹ̀lé rẹ̀ ní ẹ̀ka. Ẹsẹ̀ 1 àti 5. Jésù ń retí pé gbogbo ẹ̀ka nínú òun ni ó gbọ́dọ̀ so èso. Lẹ́yìn tí ẹnìkọ̀ọ̀kan bá ti fi ayé rẹ̀ fún Jésù, tí ẹni bẹ́ẹ̀ ti ní ìrírí ìgbàlà ní tòótọ́, ẹni náà gbọ́dọ̀ máa gbé nínú Kristi, kí Kristi sì máa gbé inú Olúwa rẹ̀. Ẹsẹ̀ 4. Àwọn ọ̀nà tí a fi ń gbé nínú Jésù ni pé kí a máa bá a rìn nínú Bíbélì kíkà ojoojúmọ́ pẹ̀lú àdúrà, ṣíṣe ìfẹ́ rẹ̀ nípa ṣíṣe ọ̀rọ̀ rẹ̀. Jóṣúà orí 1 ẹsẹ̀ 8. Bí ẹ̀ka kò ṣe lè dá dúró kí ó sì so èso láìsí àjàrà, bẹ́ẹ̀ ni Kìrìsìtẹ́nì tí kò bá gbé inú Jésù kò lè dàgbà, kò sì lè so èso. Láì so èso, ìparun ìkẹyìn dúró de ẹni bẹ́ẹ̀. Àṣírí àdúrà gbígbà ni ó wà ní ẹsẹ̀ 7. Kí ni? Àdúrà tó múnádóko ní í ṣe pẹ̀lú bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe jinlẹ̀ nínú wa. Nípa bẹ́ẹ̀ ni a ó so èso lọ́pọ̀lọpọ̀. Ẹsẹ̀ 8. Àṣàyàn ẹsẹ̀ fún ọ̀sẹ̀ yìí. Jòhánù orí 15 ẹsẹ̀ 2. Àdúrà: Jésù Olúwa, jẹ́ kí n lè máa gbé inú rẹ, kí n lè so èso ọ̀pọ̀lọpọ̀ fún ọ. Àmín.